Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwaṣọ, èmi náà tún ní o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ké sálára, ẹ bá mi ké sájèrò, ẹ bá mi ké sáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ bá mi ké sọ́ba. Ẹ bá mi ké sí kábíyèsí ọba Dr. Mukaila, sorry. Ọba Dr. Mukaila Àkànbí Sàlàkọ́, ẹ bá mi ké sí wọn. Ẹ bá mi ké sí kábíyèsí ọ̀rọ̀ ti ṣíkọ̀ wọ́n. Ó yí biribiri, ó yí kọyín o kábíyèsí, ẹ bọ́ síbi ẹ come closer. Ó yí biribiri, ó yí kọyín o ọba Sàlàkọ́. Ọba Mukaila ń ká Lady K. Inú ń bí mi ò fẹ́ talk. Ọba Mukaila ń kálá. Kábíyèsí ọba Sàlàkọ́ Mukaila ń kálá. Ẹ bọ́ sí àyìn ọ̀rọ̀ wà. Lady K fẹ́ bá yín lálejò. Ẹ̀yin tí ẹ bá mọ ojú kábíyèsí tẹ́ wò lójú screen mi, ẹ bá mi share fídíò yìí fún wọn. Ẹ̀yin Togo State, ẹ bá mi share fídíò yìí fún kábíyèsí nítorí wọ́n ló ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ́. Mo lérò pé nǹkan tí ojú àwọn ọba kan ti ń rí lórí social media ó yẹ kó máa jẹ́ ẹ̀kọ́ fún ẹ̀yin bàbá wa tó kù, kẹ́ máa fi mọ ohun tí àwọn ọmọ yín fẹ́, kẹ́ máa fi mọ ohun tó tó ohun tó yẹ fún yín láti ṣe, kẹ́ máa fi mọ irú ìwà tó yẹ kẹ́ máa wù láwùjọ. Ṣùgbọ́n ọba tó bá lòun ò ní gbọ́, àwọn agan ò ní gbà because ẹ̀ ń dójú tì wá. Ọba Mukaila Sàlàkọ́ Àkànbí, ẹ̀yin ọmọ Yorùbá tàtà, ẹ̀yin ẹ má bọ́ba, ẹ má bújòyè. Bàbá wa ni wọ́n, bàbá wa ni wọ́n, bẹ́ẹ̀ ni bàbá wa ni wọ́n, ṣùgbọ́n wá wo ẹ̀sìn tọ́ba yín ṣe lódegbo. Kábíyèsí, mo súnmọ́ ọba níwọ̀n ẹgbẹ̀fà, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je o, torí àwọn ọba fi lọ́ba ń pa. Ṣé rí ohun tó wà ńlẹ̀ fún wa lọ́wọ́lọ́wọ́ pàápàá fún ìran Yorùbá? Òótọ́ ẹ̀yin kọ́ lẹ kó bá wa o. A dẹ̀ tún lè sọ pé ẹ̀yin bàbá wa lẹ kó bá wa. Because ìyà tó ń jẹ ìran Yorùbá lọ́jọ́ tòní àtòkè ló ti wá. Àti òkè ní ìyà tó ń jẹ ìran Yorùbá ló ti wá. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin lè fi ìyà jẹ wá tí àwọn ọmọ wa ń gbìyànjú láti gbọ̀yà yẹnu lọ́jọ́ tòní. Kábíyèsí ọba Mukaila Àkànbí Sàlàkọ́, ẹ jọ̀ọ́ kábíyèsí, kí ló dùn nínú yín tó tó ìtẹ́ fífi orí adé, tẹ́ fífi ṣe ẹ̀sín ní ìta gbangba? Àtìgbà tí aláyé ti dáyé làwọn ọba wa ti máa ń lọ sí òde, làwọn ọba wa ti máa ń lọ sí patí, kì í ṣe kí wọ́n wá máa ṣe ẹ̀sín bí èyí tẹ́ ṣe ìsà. Ẹ jọ̀ọ́ sà, kí ló dùn nínú yín? Ṣé ká sọ wípé ẹ̀jọ́ níwájú eléré rí ni? Ebi ń pa ọmọ Yorùbá, ìyà ń jẹ ọmọ Yorùbá, àwa tá jẹ́ ọmọ yín à ń fojoojúmọ́ pè fún òmìnira ilẹ̀ Yorùbá, à ń fojoojúmọ́ pariwo wípé a fẹ́ káṣẹ kó padà sẹ́nu ọba, kẹ́yìn bàbá wa kẹ́ ní àṣẹ, kí àwọn olóṣèlú máa gbàṣẹ lọ́wọ́ ẹ̀yin bàbá wa, kẹ́yìn bàbá wa kẹ́nu yín kó tó ọ̀rọ̀, kí ìyà kó dópin nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ̀yin jó kiri ní patí, ẹ̀ tí ẹ̀ wá mújó yín yẹn ní kékeré, ẹ wá sọ di Mukaila ń kálá lójú agbo, ẹ wá ń kálá, ẹ̀ ń kálá, ẹ̀ ń kálá. Ẹ̀yin ọmọ kọlẹ̀ Yorùbá, ẹ kọ́kọ́ bá mi gbé ojú ayọ̀ sókè, ẹ bá mi wo àrà tí kábíyèsí Dr. Mukaila Àkànbí Sàlàkọ́ Olúkewìtù Àdókù of Ìgàn Òkòtó. Ẹ jẹ́ tún orúkọ kábíyèsí tẹ́ wọ́n lójú screen yìí pé kẹ́ wá wo àrà tí kábíyèsí ìdá ní patí, kẹ́ wo itú tí wọ́n pa. Orúkọ kábíyèsí òun ni Dr. Mukaila, ẹ̀rí bọ́ ṣe ń kálá, mò ń bọ̀. Mukaila Àkànbí Sàlàkọ́ Olúkewìtù Àdókù of Ìgàn Òkòtó, òun lorúkọ kábíyèsí. Ẹ wá bá gbé ojú ayọ̀ sókè, ẹ wo àrà tí kábíyèsí ń dá. Ẹ ní sùúrù kábíyèsí, ẹ fẹ́ jó ni ẹ dẹ̀ máa jó, ẹ fẹ́ trend ni ẹ máa trend. No gree for anybody, ó yá.
ọba orí adé ló ń jò yìí o, orí adé lọba tó ń jò yìí o, ọba Mukaila ni wọ́n ń jò yìí o, kábíyèsí ọba Mukaila Àkànbí Sàlàkọ́ àwọn ni wọ́n ń jò yìí o, ẹ wàrà tó ń dá. ẹ̀yin ọmọ Yorùbá tàtẹ̀yìn ẹ̀yin bàbá, àní kínú àwọn bàbá wa máa dùn, àní káwọn bàbá wa máa lọ sí patí, ṣùgbọ́n níwọ̀n tún níwọ̀n sí òun ní nǹkan láyè. ẹ wo kábíyèsí tẹ́ ń wò tó ń jò yìí, olóyè ló wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn, ẹ wo bólóyè yẹn ṣe jó with maturity, ẹ wo ìgbésẹ̀, ẹ wá wo kábíyèsí ọba Mukaila Àkànbí Sàlàkọ́, ẹ wo bí wọ́n ṣe sọra wọn dọmọ ọ̀tá sójú agbo, ẹ wo bí wọ́n ṣe ń ká ijó lójú agbo, ẹ wo bó ṣe ń jó, ẹ wo àrà tí wọ́n dá nígbà tí inú àwọn ọmọ Yorùbá ò dùn. àbí ẹ fẹ́ sọ fún mi pé ogun tó ń jà wọ́n ní Nàìjíríà, ohun tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà ó dùn mọ́ ara ilé, ó dùn mọ́ ara oko? àbí ẹ fẹ́ sọ fún mi pé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà? ẹni tó bá sọ wípé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà nísìn, á jẹ́ pé nìyẹn pẹ̀lú àwọn ọ̀bàyéjẹ́ tó ń jẹ nídìí ìbàjẹ́. ẹni tó bá sọ wípé ìlú Nàìjíríà wà okay for now, á jẹ́ pé nìyẹn pẹ̀lú àwọn tó ń jẹ nínú ìbàjẹ́. kí ló dé ẹ̀yin ọba wa? ẹnujọ́ mẹ́ta yìí ni bàbá wa Professor Banji Akíntóyè ni wọ́n kọ ìwé sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, tí àwọn àgbààgbà Afẹ́nifẹ́re kan, mo sì mọ̀ wípé ó máa lọ́wọ́ àwọn ọba kan náà nínú, tí wọ́n lọ sí ìlú Àbújá tó lọ dìbọ́ǹkì ẹ̀. àwa ń jèkuru kó tọ́ láwo, kí ìyà kó tọ́ ní ilẹ̀ Kóòtù Òjíire, kọ́ba kó ṣèṣe ọba, kí ìjòyè kó gbègbè ayé ìjòyè, kẹ́rú kó gbádùn, kọ́kọ́ onílé àti àlejò kó balẹ̀. ẹ̀yin ọba wa tún wá ń gbowó ẹ̀ sáwo, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀ ń gbowó ẹ̀ sáwo, bẹ́ẹ̀ lọ́hùn kí ìyà kó dópin, jókòó kẹ́rù àròjinlẹ̀. kábíyèsí, kí ló ìdùnnú wo ló ṣubú layọ̀ fún yín tó tó yìí, tí ẹ fi wá ló ń fi orí adé tẹ fífi ń jó ijó ọmọ ọ̀tá, tẹ fífi orí adé jó ijó ọmọ ọ̀tá níbi tí ebi ti ń parẹ́ ìlú. kábíyèsí, I'm not sorry to say this, sir, tí anything bá tiẹ̀ come up, ìdùnnú ṣubú layọ̀ fún yín, ẹ bá ṣe ní ọ̀nà tó tọ́ tó yẹ. ṣèbéyàn ló wà lẹ́gbẹ̀ẹ́ yìí, ṣèbólóyè kan ló wà lẹ́gbẹ̀ẹ́ yín, tẹjọ kánkó. ẹ wo bí màyẹn ṣe ń jó with maturity, ẹ wo bó ṣe ń ṣe. kódà kí màyẹn wá kó owó, kó máa ná owó fún Àlàó Màláíkà, we are not going to say anything, because ó ń ṣe gbogbo ẹ̀ ní kíni, ó ń ṣe ní ìwọ̀ntún ìwòsì. ṣùgbọ́n èyí wá mú títí yẹn wá dojú agboru, ẹ wá ṣe gàgà gigigigi, ẹ tí ẹ respect orí adé. ṣé báwọn bàbá wa ṣe ṣe nì? ṣé bí wọ́n ṣe fi lélẹ̀ láti ìgbà ìwáṣẹ̀ ni? ṣe la gbọ́ nísìn bí mo ṣe wòye kábíyèsí ọba Sàlàkọ́, ẹ̀ ń ṣọmọdé o bàbá mi. ṣé láti ẹ̀rí lérí wípé àwọn ọba kéékèèké tí wọ́n fi ń joyè nísìn, àwọn lọ́nà club bírú àwọn Àkànbí Rasheed àti àwọn kábíyèsí ọba Elégùṣì, ọba wo ló tún jẹ́ young king náà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. but looking at you, sir, with due respect, ẹ̀ ń ṣe ọmọ kékeré kábíyèsí. ẹ̀yin kọ́ ló yẹ ká bá níbi irú nǹkan báyìí. kẹ́ má jẹ́ first class king, ẹ ti jọba, ọba sì bá lórí ohun gbogbo. ó yẹ kí respect yẹn kó wà ńbẹ̀ fún yín. tẹ bá rí àwọn ọba kan tó bá ń ṣe rádaràda lójú agbo, sir, ẹ nídà ti wà wòkọ́ṣe, nídà ti wà wòkọ́ṣe. ẹ ṣẹ̀ṣẹ̀ pátì ni o, inú oṣù táwa ilẹ̀ ṣe lọ́ndì 20, ẹ wo itú tẹ pa. nígbà tí Fúlàní ń pa àwọn èèyàn, àárí kí gbogbo ẹ̀yin bàbá wa yìí, kí gbogbo yín káwọ́ gbénú, kẹ́ ní kí ló ṣẹlẹ̀ sí yín, kẹ́ ní àfi kí ìyà kó dópin nílẹ̀ Kóòtù Òjíire, kí gbogbo yín káwọ́ gbénú, kó gbóúnjẹ fún yín kẹ́ má lè jẹ, kí wọ́n lu ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yín, kẹ́ ṣe bíi pé ẹ gbọ́, kí wọ́n máa bi yín pé kí ló ṣẹlẹ̀, kẹ́ máa sọ wípé kò bàjẹ́ láyé Olúgbọ́n, kò bàjẹ́ láyé Àrẹ̀sà, kò gbọ́dọ̀ bàjẹ́ láyé titi yín.
ìran Yorùbá ò gbọdọ̀ parun, àṣà Yorùbá ò gbọdọ̀ parun, oríkì ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parun, ọmọ Yorùbá ò gbọdọ̀ ṣẹ́rú mọ́, ọmọ Yorùbá ò gbọdọ̀ kú sóko ẹrú. Gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀ ṣe bẹ́ẹ̀, àfi kẹ́ máa lọ sí party from one party to another. Tí ẹ bá ti lè gbọ́ wípé party ti ṣẹlẹ̀ báyìí, fìlà yín máa bẹ̀rẹ̀ sí ní sunkún òde ni, agbádá yín á máa sunkún òde, ìrùkẹ̀rẹ̀ gbọ́ ò tún ní ìsinmi mọ́ ní pálásì tẹ́ bá ti gbọ́ pé party ti sọ, party ti ṣẹlẹ̀. Ṣé ìgbé ayé gidi lélẹ̀? Ṣé ìgbé ayé gidi lélẹ̀ kábíyèsí? Ẹ̀yin tí ẹ bá mọ kábíyèsí, ẹ bá mi send fídíò mi sí wọn. Gẹ́gẹ́ bí ọmọ sí bàbá, gẹ́gẹ́ bí ọmọ sí bàbá, ìyà ń jẹ ìran Yorùbá jù. Kò sí kékeré ọba nílẹ̀ Kóòtù Òjìrè. Ẹ wo bẹ́ ṣe wá dojú agboru. Ẹni kọrin fún yín gan tún wò pé ọmọ ìgboro ayé lélẹ́yìí o, no be small thing. Ẹ wo ẹni tẹjọ́ jó, ẹ wo bí màá ṣe jó. Èyí tẹ ṣe yìí ó tàbùkù sà, òdìdí orí adé. Kí ló dé tẹ̀ ń fi orí adé wọ́lẹ̀ láwùjọ? Kí ló dé tẹ̀ ń ṣe orí adé bó ṣe wù yín? Tẹ bá ti fẹ́ lọ sí pátì ìtìjú yín, ẹ mọ̀ múra ọba lọ mọ́, ẹ mọ̀ lọ ní neutral. I'm sorry to say this. Tẹ bá ti fẹ́ lọ sí àwọn pátì yín wọ̀nyí, ẹ mọ̀ múra lọ mọ́ ní múra ọba. Ṣẹ́rí tẹ bá ti múra ọba yẹn, ó máa tètè dá yín mọ̀. Ẹ máa lọ neutral. Ẹ lè kó ságbádá bó ṣe wù yín, ẹ bá wa ju ìrùkẹ̀rẹ̀ sílé. Yes, ẹ ṣe kí ni? Ẹ ju ìrùkẹ̀rẹ̀ sílé, ẹ ju ọ̀pá àṣẹ sílé. Ẹ má jọ gbé tẹ̀lé yín. Gbígbé tó ń gbé tẹ̀lé gbogbo ẹ̀yin bàbá wọ̀nyí lọ sí pátì, ẹ fi wọ ẹ dójú tì wá. Ẹ dójú tì ìran Yorùbá. Ọba Awúsá mélòó lẹ rí ní pátì tó jó bẹ ṣe jó ìkábíyèsí yìí fún ẹyẹ kan tí ẹ wo bẹ ṣe mú ijó yín yẹn. Ó dàbí pé ẹ jó níwájú eléré rí. Ìgbà àkọ́kọ́ nì tọ́mọ invite yín níwájú eléré. Nígbà tẹ́ wá ṣe báyìí jó níwájú màláíkà, tó bá jẹ́ wájú King Saheed Òṣùpá lẹ bá lọ ń kọ́ o. Ẹ má bá gbádálẹ̀ níwájú eléré. Ẹ má máa kúrú mọ́lẹ̀, ẹ mọ̀ máa ga nì. Bẹ́ẹ̀ bá wá lọ síwájú Wàsíù Àyìndé ń kọ́ o. Orí stage kò ní gbà yín. Ẹ jò títí ẹ tàkìtì. Nígbà tẹ́ wà níwájú màláíkà tẹ́ ṣe báyìí. Tẹ́ bá déwájú King Wàsíù Àyìndé, tẹ́ déwájú King kí ló láwọn jẹ́ Òṣùpá, Saheed Òṣùpá, ẹ ṣe jù báyìí lọ kábíyèsí. Ṣé fẹ́ sọ fún mi wípé ní community yín kò sí ẹni tí ìyà ń jẹ? Wọ́n lójú ti aráalé, olójú òtí ẹ̀wọ́ gógó lójú tì. Gbogbo ìyà tó ń jẹ ọmọ Kóòtù Òjìrè ẹ̀yin ọba wa nìyà ń jẹ. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Bí ọmọ Yorùbá bá jí tó bá káwọ́ gbénú tó ronú, kò sọ́gbọ́n ni, ọrùn yín ló wà. Ọrùn yín ló wà. Ẹ bọ̀wọ̀ fórí adé, ẹ bọ̀wọ̀ fápèrè. Ẹ yé fi orí adé, ẹ yé fi ṣe láńgbáláńgbá kiri. Ẹ yé ṣe ohun tí ò tọ́ tí ò yẹ láwùjọ. Eléyìí ti pọ̀ jù kábíyèsí. Nígbà tẹ́yin ṣe báyìí jó, kínikẹ́ni tí ò jọba tí ò ṣe kankan kí ni kó ṣe? Níwọ̀nba ìgbà tí a bá lè rí àríkọ́ṣe rere lára yín, nígbà tí a bá rí role model gidi ní ara yín, ẹ wo bẹ́ ṣe dojú agboru, ẹ wo bẹ́ ṣe ń yí sọ̀tún yí sósì, bẹ́ ṣe ń jẹ yàngànyàngànyàngànyàngà. Ẹni tí ò wá láti ilé eré ló yẹ kó mọ̀ ṣe báyìí, kó mọ̀ pé wọ́n lọ́mọ ojú ògàn lárí tí sọmọ ẹ̀ lọ́lá níyọnu. Kì í ṣe irú yín kábíyèsí. Eléyìí tẹ̀ ń jó ìsìnbáyé bá máa sọ wá ní akábíyèsí ṣe wá joyè ọmọ ojú ògàn lárí kò jó wájú eléré rí, ló wá kúkú wá dagboru pẹ̀lú jó, ló wá di lọ́wọ́lẹ̀ lẹ wá mú jó yẹn kárakára. Ó dà pé gbà tẹ wà ní bọ́ìsì ẹ̀ jẹ́ irú ayé tẹ̀ ń jẹ nísìn. Òun lẹ ṣe wá fi arúgbó ara wá fi ń jẹ ayé yẹn ní ọ̀nà tí ò yẹ kẹ́ gbé gbà. Ẹ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kábíyèsí, àní ẹ máa lọ sóde àríyá. Ṣùgbọ́n ẹ ṣe jẹ́jẹ́. Ẹ jẹ́ kí wọ́n pàdé yín lóde. Kí àwọn ọmọ ọkọlẹ̀ Kóòtù Òjìrè kí wọ́n kọ sára, kí wọ́n ṣe kábíyèsí o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ respect. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ respect. Bẹ́ ṣe jó tẹ dagborí bọ́ máa mú gbóná tó ti mọ tí yóò bó bá jó tọ́kẹ́ri. Òun náà bọ́ sójú agbo pẹ̀lú yín, ẹ bá jọ joyè dagboru, ẹ bá jọ máa dorí stage rú. Lábàdí lọ́wọ́lẹ̀ lẹ́bàá mọ̀ kálá,
lẹ́ẹ̀mọ kálùbọ́sà ká gbogbo ẹ̀ níbi tẹ́ ti ń rá bàbà tẹ́ ti ń jó níwájú eléré láì ṣe pé wọn pè yín sóde eléré rí, láì ṣe pé ẹ̀yin lẹ́ẹ̀ kọ́kọ́ jọba, láì ṣe pé ẹ̀yin lẹ́ẹ̀ kọ́kọ́ lọ jó níwájú eléré. Tí ẹ wá mú ní sùúrù, ẹ wá fàágùn. Anyway, ẹ̀yin ọmọ Yorùbá tàtà wọn ló ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ́. Ẹ bá wa sọ fún kábíyèsí ọba Sàlàkọ́ kí wọ́n jọ torí tọlọ́run kí wọ́n má ṣe lè mohun ìtìjú lélẹ̀. Ó di Emir of Sokoto mélòó tẹ rí tó jó kiri báyìí, gbogbo ẹ̀yin ọba tẹ lọ sí kílọ̀bù káàkiri, gbogbo ẹ̀yin ọba tẹ ná kílọ̀bù tẹ ná gbogbo ẹ̀ tẹ ná wájú eléré. Ṣé ẹ̀yin lẹ kọ́kọ́ máa jayé ni? Ṣé ẹ̀yin lẹ kọ́kọ́ máa wà nípò ọlá ni? Ṣé ẹ̀yin lẹ kọ́kọ́ máa jòkó sórí àpèrè ni? Ṣé ẹ̀yin lẹ kọ́kọ́ máa jòkó sórí àpèrè ni? Bàbá wa ikú bàbá yèyé kọ́ ló ń fòun kẹ́ bàbá. Bàbá ń lọ patí, a gbọ́ pé bàbá dagboru ní patí. No, bàbá máa lọ sí patí ni pẹ̀lú àwọn ìyá wa tọ́lọ́ ń yọ̀ǹda fún wọn. Wọ́n á jó nọ́mà, wọ́n á gbẹ́sẹ̀ níwọ̀nba. Aláàfin á sì padà sílé. Aláàfin ò ní jókòó máa pòyì bí ẹni tó ti mu tajútajú, bí ẹni tó ti mu Colorado. Kó wá máa rágódúgódú kó máa jẹ jẹjẹjẹjẹjẹjẹjẹ ìwọ ní rádaràdà ìwọ ní wèrè. Lady K, calm down, mo ti fẹ́ high. Kábíyèsí bíi tí mo sọ bá bí yín nínú ẹ mọ́ bínú o, àkíyèsí ni torí àwọn ò fẹ́ kílẹ̀ Yorùbá kó bàjẹ́. Ẹ jọ̀ọ́ bẹ́ bá ti lọ patí ẹ mọ̀ bá wa lọ pẹ̀lú sùúrù. Ẹ má lọ nílọ tó ní Colorado, ẹ má lọ nílọ tó ní Alombo, ẹ má lọ nílọ tó ní Múlíkánkálá, ẹ má lọ máa ká gbogbo ẹ̀ lọ́hùn wọ́n kí ló dé. Ọba Bẹ̀nẹ̀ ìjẹ́rí ní patí báyìí rí, ọba ilẹ̀ Yíbò àwọn Emir gbogbo sẹ́ríkì gbogbo ẹ̀ rí wọn báyìí. Ẹyẹ dójú tì wá nílẹ̀ Kóòtù Òjíire, ẹ wá joyè dagboru, ẹ wá mújó. Oh my God. Ẹ̀yin ìyá yìí bàbá mi ò fẹ́ sọ̀rọ̀ jù because the more I talk the more tinú wọn máa bí mi. Mo rí fídíò yẹn nú dẹ̀ ń bí mi pé kí leléyìí ẹni tí gbogbo èèyàn wá sásẹ́yìn wá wò yín. Ẹni kọrin fún yín gan ìyẹn gan náà kọ́ ra ṣe kí ló kọ́ ra mẹ̀lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ló kọ́ ra ṣàǹgò pé kí ló dé bàbá kí lẹ mú kẹ́ tó kúrò lé kí lẹ mú kẹ́ tó kúrò lé. Bó tilẹ̀ jẹ́ pé òun náà kọ́kọ́ bá yín mú jó yẹn ẹ wá jọ fèsì ara yín ẹjọ́ mu ìgbòdé stage kangan agbádá ti fẹ́ jábọ́ lọ́rùn yẹn wọ́n ti pójú agbolẹ̀ wà mọ́. Ó ṣẹ̀ṣẹ̀ ń bá yín fọwọ́ kágbádá, bó ṣe ń bá yín fọwọ́ kágbádá bẹ́ẹ̀ lẹ́yìn tí ẹ̀ dúró. Nẹ́tíwọ̀kì yẹn ti fẹ́ẹ̀lì finally ẹ̀kọ́ mú lọ ni ẹ tí wàá ṣe wá. Kábíyèsí kí ló dé? Ẹ ṣe jẹ́jẹ́ yìí tẹ bá mọ kábíyèsí bá mi sọ fún wọn. Ẹ ṣí ẹ̀ fún wọn pé kọjọ torí Ọlọ́run kọ́yé dójú ti ìran Yorùbá. Nírí jù bẹ́ẹ̀ lọ lórí ètò mo kàn ní sáré mélèé wà ní Father Sharp. Ká tètè máa pè wọ́n ṣàkíyèsí kó tó di pa máa ṣe kí ni a máa dọ̀ṣẹ́. Orúkọ ti tèmi ò yí padà, Lady K Ìfẹ́olúwaṣòní, the one and only baby of Yorùbá nation. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ní one or two things tí ẹ bá fẹ́ discuss pẹ̀lú mi, WhatsApp number mi òun lẹ́ ń wò níwájú screen. Ẹ má pè direct kò ní lọ, ẹ pè mí sórí WhatsApp. Wọn bá tiẹ̀ ti fi yín sílẹ̀ kábíyèsí kágbádá yín ó jábọ́, kẹjọ́ títí tí kágbádá jábọ́, ẹjọ́ títí fìlà tún bò yín lójú. Anyway ṣá, kò sí tá fẹ́ ṣe bàbá wa náà nìyí. A kàn máa sọ fún yín ní pé kẹjọ kẹ má dojú tì wá. Ẹ jọ̀ọ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn products tá lórí Lady K Ìfẹ́olúwaṣò platform. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ kàn sí mi lórí WhatsApp. Ẹ̀yin tẹ́ bá ní ìdògùn diabetes, ẹ̀yin tẹ́ bá ní ìdògùn jẹ̀díjẹ̀dí, ẹ̀yin tẹ́ bá ní ìdògùn manpower, ẹ̀yin tẹ́ bá ní ìdògùn flat stomach, ẹ̀yin tẹ́ bá ní ìdògùn pain relief, ara ríro ọ̀pá ẹ̀yìn alẹ́ gidigba. Ẹ pè mí lórí WhatsApp number kí n fún yín ní phone number iléeṣẹ́ TL Natural Herbal. Bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ lo body cream tó wà pa, òun ni body soap body cream. Ẹ̀yin náà rí bébí yín bó ṣe ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta pé skin yẹn ti ṣe kí ni ó ti ń padà sí ti tẹ́lẹ̀. Àṣírí ẹwà yẹn lélẹ̀. Iléeṣẹ́ Danari Skincare ìlú UK ni wọ́n wà. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ tún body yín ṣe, ṣẹ́rí lè tẹ́ bá gbọ́ quick action òun ni. Láàárín 1 week ẹ̀yin gan ti mọ̀ pé yes ire ni Olúwa. Face soap lélẹ̀ àti face cream. Face cream ni face soap lélẹ̀. Ṣẹ́rí àṣírí ọṣẹ ìbémi ṣe ń lò.
tí n bá ti rí pé ó ti kù díẹ̀ tí mo fẹ́ lọ wẹ̀ máa fi ọṣẹ yẹn pa gbogbo ojú mi mọ́ ọrùn mi báyìí after some minutes máa lọ wẹ̀ dànù máa gbé cream sí àṣírí ẹnìyẹn á jẹ́ bí dọ́ni quick action pápápá ẹ máa rí iṣẹ́ so gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn product yẹn ẹ pè mí lórí WhatsApp number mi ẹ dẹ̀ má gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá ń wá hòtẹ́ẹ̀lì tó dáa tẹ́ lè lọ́ọ̀jì sí ní ìlú Ìbàdàn TM Royal Hotel ní ìlú Ìbàdàn ẹ lè google ẹ̀ ó wà online ẹ dẹ̀ lè lọ wò lórí IG ọ̀kẹ́ pè mí kí n fún yín ládírẹ́sì security wà iná standby light 24 hours light ó wà lóòtẹ́ẹ̀lì yẹn owó wọn ò dẹ̀ ga ni lára kò sí nǹkan tẹ́ fẹ́ tí wọ́n ní provide fún yín ní hòtẹ́ẹ̀lì yẹn so ìlú Ìbàdàn ni wọ́n wà bákan náà dẹ̀ ẹ̀yin tẹ́ bá kàn ní di apartment tẹ́lẹ̀ lọ́ọ̀jì sí fún some days àbí some weeks àbí months just 30 minutes driving sí International Mohammed Airport so gbogbo ẹ̀yin tẹ́ bá need address yẹn náà ẹ pè mí wọ́n ní per night room $20 wọ́n ní per night room $30 èyí tẹ́ bá ti fẹ́ níbẹ̀ ni ìyẹn náà 24 hours light ó wà wifi everything ó wà standby sí ibẹ̀ ojú òní tí wà ẹ ṣeun ẹ bá mi sọ fún kábíyèsí Dr. Mukaila Akànbí Sàlàkọ́ Olúkéwìtù Àdókù of Ìgàn Òkòtó àbájọ tí kábíyèsí fi sọra wọn dòkòtó orúkọ ló rọ ọmọ ọ̀rọ̀ Yorùbá wọn lọ orúkọ a máa rọ ọmọ oríkì a sì máa rònìyàn kábíyèsí ọba Ìgàn Òkòtó wá sọra wọn dòkòtó ọwá ń kó níwájú màláìkà ọ̀nkó wọ́n ń pa kúkúrú wọ́n pa gúgù nílẹ̀ Yorùbá ẹ̀yin ń kó níwájú màláìkà bá wa kó ṣì ìyà ìdààmú wàhálà kẹ́ bá wa kó gbogbo ẹ̀ kúrò nílẹ̀ Yorùbá kálàáfíà kó jọba nílẹ̀ Yorùbá kọ́kọ́ wa kó balẹ̀ ká ní ìsinmi ká bọ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń fìyà jẹ wá gbogbo àwọn Fúlàní dáràndáràn gbogbo àwọn Fúlàní dẹrandẹran tí wọn ò jẹ́ kó lóko lè lóko wọn ò jẹ́ kó lódò lè lódò bá wa kó gbogbo wọn kúrò ìjọlẹ̀ ló ń kó níwájú eléré kábíyèsí ẹ wá ṣeré wọn ọmọlúwàbí lè di ké o ẹ má ṣe mẹ́mẹ́ jẹ́ ká máa rí ẹ̀yin bàbá wa kínú wa máa dùn káyọ̀ wa máa kún a fẹ́ máa proud nípa gbogbo ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá a fẹ́ máa fi yín proud a fẹ́ máa mọ̀ pé yes a ní àwọn bàbá ní ìgbẹ́jọ́ a ní àwọn bàbá tó ju bàbá lọ nítorí lẹ́yìn Olódùmarè ẹ̀yin ọba ló tún kù kí wá ló dé tó lóṣèlú tó ti gbàjọba lọ́wọ́ yín Fúlàní gbàjọba lọ́wọ́ yín ẹnu yóò tọrọ láwùjọ àfiwájú eléré ni kẹtí lọ sọra yín dòkò tó kẹ mọ kó kábíyèsí ẹ stop ṣe bẹ́ẹ̀ ojú òní tí yín bàbá mi níwá yín tí ẹ pẹ lórí àpèrè ẹ fọwọ́ pawú ẹ fẹ́ rìgì jobi ẹ ṣe ọba ajé kí ni ajẹ oko pẹ́ ẹ jọ ẹ bá wa ṣàtúnṣe tẹ bá lọ pátí ẹ ṣe nọ́mà ẹ play maturity ní pátí ojú òní tí yín o àwọn onílẹ̀ wọn ò ní dẹ́yìn lẹ́yìn yín wọ́n á sì máa fún yín ṣe ẹ ṣe o kábíyèsí ìtìlẹ̀ ní kẹfì olúwa ṣe sọ tó bá bí yínú ẹ mọ́ bínú èmi kúrò lẹ́ni bójú rí ẹnu adákẹ́ bójú rí ẹnu á sọ ẹnu á ṣí bó ṣe tóbi ló ṣe máa ṣí tí máa sọ tẹnu ti tèmi àìwí síbẹ̀ ká kú síbẹ̀ ẹ ṣeun ojú òní tiwa ẹ subscribe sí YouTube channel mi ẹ follow page wa ẹ tan notification bell ẹ fún wa ní top up ní comment section ẹ̀yin Afẹ́nifẹ́re a máa bọ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan ẹ ṣàfẹ́nifẹ́re tẹ̀ ti da Afẹ́nifẹ́ bí ire o.